Yoruba activist Chief Sunday Adeyemo, famously known as Sunday Igboho, paid a courtesy visit to the Maharaji religious village situated in Ibadan, Oyo State capital, on Monday. The spiritual leader and founder of One Love family, Sadhguru Maharaji, says he is solidly behind the agitation of the Oduduwa nation. Guru Maharaji, adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run, adúpẹ́ lọ́wọ́ Maharaji, gbogbo nǹkan tá ń ṣe, àwọn náà fún wa support. So àwa fẹ́ kẹ́ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ pé Maharaji wà lẹ́yìn wa, ká máa lọ níwájú, Maharaji ń tẹ̀lé wa. Ẹ gbọ́ ni o, torí pé kí ni àtẹ́lẹwọ́ ẹni kì í tán ni jẹ. Bẹ́ẹ̀ni. Àsìkò ti tó ká dìde. Gbogbo àwọn òrìṣà wa, àwọn odò wa, àwọn ilẹ̀ wa, omi wa, àwọn àgbà wa, àwọn olúwo wa, àwọn apènà wa, àwọn ọba wa, àti pàápàá jùlọ àwọn bàbá òkú ọ̀run, Odùduwà, Ọ̀rúnmìlà, Ifá, Ṣàngó, Ọya, Ọ̀ṣun, gbogbo àwọn òrìṣà ni la pè lẹ́ni, ọmọ ìpínlẹ̀ ni adúró ti ọmọ yín Sunday Igboho. Láti rí pé ìgbésẹ̀ tó ń gbé tí wọ́n ń gbé ìgbésẹ̀ pé kí ni ká má ṣubú, ká má parẹ́, ìran wọn ò parẹ́ o, àwa ni àkọ́bí Ọlọ́run. Láàrin náà láyé ẹnìkan táà ń pe Sadhguru Maharaji ní pé ìfẹ́ lójú ó ṣe, ìfẹ́ lójú tú àṣírí ni. Gbogbo wa ẹja dúró ẹja dá nǹkan lẹ̀. Kí n tá fẹ́ dálẹ̀ ní pé ibikíbi tó bá wà, ìbàjẹ́ kọ́bọ̀ tọrọ ni kó fi ṣe kí ni kó fi ṣe tutù nídìí òrìṣà pé kí ni o. Maharaji tí Maharaji wí ní ọjọ́ ìní ọjọ́ kẹrìnlá oṣù karùn-ún ọdún 2021 pé ọmọ wa o ká dúró tì gbogbo òrìṣà ní dúró tì wọ́n sódà bí wọ́n ṣe ń lọ báyìí wọ́n á dúró wọ́n á ṣe tó yẹ ní ṣíṣe sódà kò sí ní kò ní sí wàhálà mọ́ torí àwọn tí ń bẹ wájú gan ó rẹ̀ wọ́n ní agbára àwọn èṣù ti dì wọ́n mú so nísìnyí gbogbo agbọ́dọ̀ dìde ẹ̀yin ọmọ sùkúù, àwọn ọmọ iléèwé, àwọn ọmọ kọ́lẹ́jì, àwọn ọmọ yunifásitì, gbogbo yín ẹ dúró tiwa kẹ́ dúró ti ẹ̀yin Sunday Igboho kí gbogbo yín kẹ́ dúró lórí òtítọ́ ni ká lè gba Nàìjíríà là kọ́mọ̀dé ní àwọn ògbà wẹ̀ Odùduwà ti dúró nìyẹn torí pé kí ni àbínú àbẹ́ni kankan jà àkànlé wà nílé kébi máa pa wá ká dẹ̀ máa dákẹ́ pé ó dìgbà tá a bá dé ọ̀run ni àrótùwà rárá agbẹ́rò gbàrà wa là lẹ́nu yìí a dẹ̀ ti gbàrà wa là tó pé ní àwọn tó ń dúró àwọn gómìnà wa ẹjọ́ ẹ tọ́jú wọn ibikíbi tẹ bá wà kò ní ìdíkẹ́ sá gbogbo nǹkan lóòrùn ẹ lọ bá wọn ní ẹgbàá àwọn ọmọdé ẹgbàá ilé ẹ fún wọn ní mọ́tò bọ́n ṣe ṣe lamẹ́ríkà nu Japan, Russia tí wọ́n bá rí olótìtọ́ wọ́n máa ń dúró tì wọ́n ní ẹ̀rù ò gbọ́dọ̀ báyìí kò sí tó ṣẹlẹ̀ àti gbára wálẹ̀ àti dúró báyìí o Odùduwà ti dé o jẹ́ gbọ́ báyìí ayọ̀ ni ó jẹ́ o.